ẹ kú jókòó ẹ kú kalẹ̀ ẹ̀yin èèyàn wa àánú Olódùmarè ò ní fi sílẹ̀ akí pẹ̀ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ojú Abẹ́. Àwọn mọ̀lẹ́bí bàbá wa Bat Macaulay wọ́n dúpẹ́ olórí àdáàdá tán wípé lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ká dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́ kan bọ́ bá ròkúta yóò gbìyànjú díẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú. èèyàn ní owó bí a wà. ọ̀pọ̀ èèyàn owó bí tá a wà. àwọn dúpẹ́ wípé àkọ́kọ́ ààrẹ yọ bàbá àwọn kúrò nínú ọ̀daràn ẹlẹ́ẹ̀kejì wọ́n dá bàbá àwọn lọ́lá ó dá o dídá lọ́lá tí wọ́n dá wọn lọ́lá àwọn mọ rírì rẹ̀ o ṣùgbọ́n èwo ni àkólùpọ̀ tí wọ́n kó bàbá àwọn papọ̀ mọ́ àwọn ẹlẹ́wọ̀n àwọn agbégbògi olóró àwọn tí wọ́n jalè àwọn tí wọ́n pààyàn tán wá fáwọn náà ní ẹ̀yọ́nú tí wọ́n yọ́nú sáwọn náà tí wọ́n dáríjì àwọn náà pé kí ló dé tán fi kó bàbá àwọn papọ̀ hàn bá ti yọ́ lọ́tọ̀ọ̀tọ̀ bíi ti tọ́lú àti ti tọ̀lú àti ti tọ́lú wò àti ti tọ́ọ̀tọ̀lú tí wọ́n pè lọ́tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni mo kí n lẹ́ẹ̀kan sí ẹ̀yin lólùfẹ́ iléeṣẹ́ móhùnmáwòrán Awikonko ọ̀rọ̀ tán mọ̀lẹ́bí ọ̀hún sọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ sì tún kọ́ torí pé bẹ́ẹ̀ a sì sọ lẹ́ẹ̀kan tẹ ní adúpẹ́lẹ́ ẹni ọmọ ni lójú èèyàn ní owó bí a wà bàbá ọ̀hún ní táwọn kan fi ń pè fún kódà Ọlábọ̀dé George tọ́jú ìkan ẹgbẹ́ òṣèlú ló tẹ̀síwájú àwọn alábùradà ọmọ ìpínlẹ̀ Èkó bàbá náà ó ti fi ìlọ́lẹ̀ ó ti lápá rírí ti jẹ́ adarí nípínlẹ̀ rí òun náà pàkíyèsí tẹ̀lé pé Èkó náà ni bàbá Macaulay tẹ́lẹ̀ bá sì gbàgbé bàbá Macaulay wọ́n jẹ́ ọmọ fún Bishop Ajayi Crowther bẹ́ẹ̀ ni bàbá tiwọn náà missionary làwọn náà àwọn ni wọ́n dá CMS Èkó lẹ̀ grammar school yẹn wọ́n fi ìlọ́lẹ̀ bàbá òun sọ̀fíọ̀ ní rí ọjọ́ níròyìn rí ọjọ́ lóṣèlú kódà ibi tí ó ṣe dáadáa tó ní táwọn tí wọ́n fi ń bínú sí ìjọba èbó ni lọ́hùn ara àwọn kan tí mo fẹ́ káwọn èèyàn máa mú lọ́wọ́ ni tẹ́ bá rí àwọn èèyàn wa tí wọ́n bá ní ẹ̀tanú nígbà tí wọ́n bá gbọ́ àwọn ṣàkóso wọ́n á rí pé àwọn èbó ò rí báwọn èbó ló burú jù gbogbo wa tí ọ̀dà láyé ọwọ́ èbó ló pín sí. àwọn ṣe wá ní burú ẹ̀hàn tó wá kó ń lẹ́rú. tẹ́ ẹ fẹ́ mọ nísìnyí bàbá yìí Bat Macaulay ara ń tẹ́ èbó ń bínú sí eléko gbà náà lọ́hùn èṣù gbà yá ìbésù bíi ni tó jẹ́ ọbẹ̀ Èkó nígbà tí wọ́n fẹ́ máa ọ̀pẹ́rẹ́sì ẹ̀ tí wọ́n fẹ́ máa jẹ́ ọba Bat Macaulay ọgbà tó lójú ẹ̀ là ẹwà dúró gbà tán ara rẹ̀ tí ń tójú wọn ti lajú wọ́n bí òun gangan ní ọdún 1864 ẹ rí i pé ọ̀dàgbèrè fáyé lọ́dún 1946 ẹ rí i pé ojú bàbá òun ti là tipẹ́ ẹni tí bàbá rẹ̀ jẹ́ bíṣọ̀bù táwọn ti kó lọ lẹ́sàró tí wọ́n dá padà fún wọn lé ẹ rí i pé ojú wọn ti là nígbà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gan tí wọn ò tí ì mọ bí ìlà tí wọn mọ bí ìwé lórí kọ ó gbó sẹ́yìn eléko gbà wọn ó rí i pé ó nàró tì lẹ́yìn ṣe nígbà tí bàbá òun dágbére fáyé lẹ́yìn tí wọ́n ti fọ́ọ̀kù ẹ̀ tí wọ́n ti blacklist ẹ̀ pẹ́ ní ibi ni àwọn èèbó make sure pé wọ́n wó ilé rẹ̀ wọ́n wó lé ọ̀ndànù wọ́n kọ́ post office lẹ́kọ̀ọ́ èèbò ló ṣe o sẹ́ẹ̀ pé gbàtí bàbá ìkú yìí. tó bá jẹ́ òṣèlú kan ló tó bá jẹ́ olóṣèlú kan ní ìsìn ló ṣerú ẹ̀. a sọ pé wọ́n á ní ẹ̀tanú ni ó fẹ́ kí ìrántí onítọ̀hún kúrò lórí ayé. kókó rẹ̀ ẹ̀sìn àwọn èèbò ni wọ́n ṣe wọn ò fẹ́ káwọn èèyàn rántí orúkọ rẹ̀. bàbá òun ẹ̀pọ̀kú bíi ọdún bíi 14 tá a gbòmìnira ni torí 1946 ni ló dágbére fáyé. ara àwọn àmúyẹ bàbá òun táwọn kan ń tọ́ka sí ni pé irú Nnamdi Azikiwe tọ́jú ìkàkàkàràn léyìí táwọn èèyàn apá ìlà oòrùn gúúsù máa ń rí bíi pé. olórí olóṣèlú wọn. tó ẹ wọ́n fẹ́ gbé pòun lójú gbogbo ara Nàìjíríà lọ bàbá Macaulay ló jẹ́ tó groom ẹ̀. bẹ́ẹ̀ni because òun ló dá ẹgbẹ́ NCNC tán pariwo gan lẹ̀. bẹ́ẹ̀ni bàbá yẹn gan lọ sọ ó tún mọ bí ẹ ọ̀rọ̀ ó jẹ́ kó dùn wò láwùjọ bàbá mọ̀ pé ó lẹ́bùn sẹ̀pọ̀ oníròyìn ni bàbá yẹn náà oníròyìn ni Azikiwe náà bàbá yẹn rí i pé bí ọmọdé ti rí i pé ó lẹ́bùn torí wọn ìṣẹ́gbẹ́ rẹ̀. ọ̀nà igi mú jìnnà sórí. pé ọmọ 11 kankan wa mọ mẹ́ńtọ̀ ẹ̀ bí ọmọ téèyàn bí kì í ṣe lẹ́yàmẹ̀yà kò rí pẹ́ nìkan ní Ìgbò ẹnìkan Yorùbá ẹni ọgbọ́n yìí. kò sábà sí gbogbo eléyìí ogun lásìkò gbà. bẹ́ẹ̀ ni kò sí. kí ló jẹ́ kí Macaulay náà tó fara kí ni Azikiwe náà fi fara mọ́ Macaulay kápọ́ bá jẹ́ pé yàmẹ̀yà bá ń bẹ̀rẹ̀ ogun ní súnmọ́ gbérígbérí rẹ̀. so gbogbo ntí Nnamdi Azikiwe ọ̀bá ńlẹ̀ ló ń fi yan ẹ̀ lọ́lẹ̀ kóhun tó lọ. bẹ́ẹ̀ni
ló fi yàn lọ́lẹ̀. tó máa ń sọ̀rọ̀ nípa ẹlẹ́yàmẹ̀yà tó tó Nnamdi Azikiwe kò sí kò pé méjì. gbogbo wàhálà tí ń fi Nàìjíríà lògbòlògbò á padà ọ̀rọ̀ ọjọ́ mi ni kò sẹ́yìn irú àwọn Nnamdi Azikiwe gbogbo ọ̀rọ̀ pé ẹ jẹ́ káwọn ará gúúsù dúró papọ̀ ará gúúsù lójú wọn là àwọn ní ọmọ yìí ìwé ọ̀rọ̀ ọ̀daràn tó ń gbálé gboko yóò bá má ti sí Zik lọ kọ́kọ́ gbọ́dọ̀ àwọn Sàránà lọ pé lọ́ọ́ máa ṣe pọ̀ torí ẹ̀ ìfẹ́ ẹnu pé mo fẹ́ di báyìí ọ̀rọ̀ ọjọ́ mi. olótún kọ́kọ́ dẹ́gbẹ́ ẹlẹ́yàmẹ̀yà lẹ̀. ẹlẹ́yàmẹ̀yà lẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọjọ́ mi ni. so lédè kan bàbá yìí Abat Macaulay tí wọ́n ń pè fún pé kí ọ̀nà tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé kọ́ mọ̀ dàpọ̀ ṣé ẹ mọ̀ pé ìjọba ṣíṣe láìpẹ́ ni wọ́n fún àwọn èèyàn ní àmì ẹ̀yẹ àwọn míì wọ́n fún wọn láyé àwọn míì ti sílẹ̀ bora wọn fún wọn nígbà tí nǹkan bá ń sí ní ìpele torí pé ìjọba ilé ìláfojúsùn kò fẹ́ mú àtúntò débálẹ̀ pátápátá ọ̀nà tí ilẹ̀ yóò fi dúró tí ó dúró déédéé gbogbo àwọn ibi tá a bá ti fara kọ́ sí irú Abat Macaulay ẹni tó kọ́ da ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ kan tí wọ́n ń pè lẹ́gbẹ́ Nàìjíríà lẹ̀ ìní bàbá yìí pé ẹgbẹ́ ní ilẹ̀ Nàìjíríà o yàtọ̀ sí NCNC o pé ẹgbẹ́ ilẹ̀ Nàìjíríà bàbá yìí lọ́kọ́ dẹ́gbẹ́ òun lẹ̀ ẹ rí i pé irú ẹni bẹ́ẹ̀ sá máa wá àwa ti ń kanrú àwọn bẹ́ẹ̀ lẹ́ àkàpamọ́giri a sì fẹ́ soríire gbogbo wọn tí wọ́n fi ìpìlẹ̀ ilé tá a fẹ́ máa tọ̀ lélẹ̀ gbogbo wọn láti castigate gbogbo wọn láti fọ́kọ burúkú kun orúkọ wọn ìnìgbésẹ̀ tí Tinubu ń gbé gbogbo ẹ̀tọ́ àtàrí táwọn ń béèrè fún yìí kìí ṣe ní àfojúsùn Tinubu bí kò ṣe pé ẹyọ ọkọ wọn pò nu ẹrọ̀fọ̀ bá nígbà Jésù Kristi gan nígbà wọn ọkàn mọ́ ẹgbẹ́ àwọn ọlọ́lá ayé ẹgbẹ́ àwọn olè àwọn ní ọkàn mọ́ náà jọ kàn wọ́n papọ̀ bí èèyàn bá wà láàrin ọ̀daràn nígbà tí wọ́n bá fẹ́ mú yẹn kúrò láàrin ọ̀daràn ẹni á fowókò yẹn sínú ọ̀daràn ẹni á fẹ́ mú jáde wọ́n máa mú mọ́ ọ̀daràn ibo ni á fowókò ẹ̀ sí. níbí láàrin àwọn ọ̀daràn ni. inú yàrá kan tí wọ́n káwọn ọ̀daràn sí ní ọgbà àtúnrọ̀ oríṣiríṣi ọ̀ràn kan ní bẹ́ẹ̀. kẹ́ni ẹ má mú mi jáde láàrin àwọn ọ̀daràn inú ẹ̀wọ̀n ló ń tọ́ ọmọ wa o ẹni yóò bá fẹ́ kán mú un kúrò láàrin ọ̀daràn àárín àwọn ọ̀daràn ni ó wà pọ̀ tí láéláé o mọ́rọ̀ àwọn ìdílé ọ̀hún kí wọ́n ó fi moore hàn orí àwọn pé adúpẹ́ o ṣùgbọ́n yẹn kí wọ́n gbé mi. kàn gbé kúrò pátápátá. kankan mọ̀ yálà ìmoore and again bàbá wa olóyè Bọ̀dé George àwọn náà sọ wípé ó dàbí pé kò dáa bẹ́ẹ̀ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ṣe nítorí ìyá dáa ni bàbá yìí gbogbo nǹkan tí àwọn máa ń sábà sọ̀rọ̀ lé lórí bí àtakò ni ẹ jẹ́ àkọ́kọ́ dúpẹ́ ní tó ṣe ibi ọmọ ẹgbẹ́ òṣèlú wọn ti wà ń bẹ̀ láì mọ iye ọdún tí wọn ò tiẹ̀ mọ̀ pé Macaulay wà láyé tán tiẹ̀ gbọ́ nǹkan kan pa Macaulay wọn ò mọ̀ pọ̀ wà ọlọ́pàá àwọn èèyàn ló ti ṣèjọba sẹ́yìn ẹnìkan kan rántí Macaulay bẹ́ẹ̀ni ẹnìkan dẹ̀ tún wá ṣe ẹ̀já àkọ́kọ́ kíkà yín ká ló lọ́gọ̀ ẹnu kó tó di pé a máa fi ẹ̀tanú àbí ẹ̀hónú tí ò nídìí ẹ̀rúnú tí ò nídìí ni ẹ̀rúnú tí ò nídìí ni. bọ́ bá tún lò kí wọ́n tún aṣọ dáró bàbá yìí tó jù báyìí lọ́jọ́ iwájú ààrẹ ó tún rántí. torí tá a bá fojú inú wò dáadáa táàrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra lára ò bá rántí Abat Macaulay kò sí nínú wa tó mọ̀ pé Macaulay kankan bẹ́ẹ̀ nbì kan bẹ́ẹ̀ni lẹ́yìn ara owó tí wọ́n gbé àbórun mú kan sí. wọ́n ti pọ́n lé wọ́n ti pọ́n lé àwọn ìjọba tó wà lẹ́yìn náà àwọn náà rò pé àwọn náà ti họ́nù ẹ̀ at least orúkọ rẹ̀ ò parẹ́ àwọn forúkọ rẹ̀ sínú náírà lórílẹ̀‐èdè Nàìjíríà so gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ ẹja kọ́kọ́ máa dúpẹ́ náà ká máa fẹ̀mí ìmoore hàn ká dúpẹ́ oore téèyàn kan ṣe yóò láǹfààní àti ṣèmí bàbá fẹ́ béèrè oore míì ẹjẹ́ àmọ́ ọ̀nà tá a dọ̀gbọ́n béèrè inú ẹ ṣé o ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó bá wá jẹ́ pé ẹ̀yin lẹ́ kóra yín jọ torí mo rí pé àwọn ọmọ wọn náà kóra wọn jọ bíi ẹ̀yin lẹ́ kóra yín jọ lẹ́wàá gba ọ̀dọ̀ ààrẹ lọ ẹ lọ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn. kì í pẹ́ máa pépé ọ̀tẹ̀ kan lẹ́kọ̀ọ́ kan rárá o ẹ gbàbújá lọ lẹ́lọ́ dúpẹ́. àwọn oníròyìn máa sọ pé ọ̀nà tán gbà fi wọ́n lẹ̀ kì í ṣe pọ́n yẹ kán kó wọn mọ́ ọ̀daràn. bọ́nà tí wọ́n bá gbà fihàn lẹ̀ ọ̀bàdà yín ò sì gbà fihàn lẹ̀ fúnra yín kẹ́ ẹ yóò kọ wọn kó tàbí kẹ́ ẹ sọ wípé ká má wulẹ̀ yọ wọn kó kẹ́ ẹ dá padà bẹ́ẹ̀ kẹ́ ẹ dá padà afẹ́ òbọ̀n ṣe gbogbo kọ́ wọ́n ṣe wà ní ọ̀daràn afẹ́ kọ́ wà ń bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ kò sí sẹ́ńtọ́ lágbára ìjà rẹ náà. bẹ́ẹ̀ ni. well akandọ́ra ogongo kò sí bí a ti ṣe bòlò tí ò ní sàáyán n tá ń gbìyànjú láti sọ fúnra wa ni wípé ọgbọ́n la fi pẹ́ mọ́ àyà gbangba la fi pẹ́ jù pẹ̀lẹ́kùtù la fi roko òdì ọ̀pẹ gbogbo nǹkan náà kọ́ la mọ̀ lò pọnpọn lele fún gbogbo nǹkan kọ́ la mọ̀ fọwọ́ òṣèlú bọ̀ ẹ̀já tẹ́ abárẹ́gbẹ́ òṣèlú alátakò tí bá ń ṣe nǹkan taari pé ẹgbẹ́ òṣèlú wa ò ṣe tàbí ẹgbẹ́ òṣèlú mi ò ṣe tàbí ẹlòmíì ọ̀rántí láti ṣe ẹ̀já kọ́kọ́ kí ó ń tọ̀hún káyìn náà ayẹ̀bá á padà wá bàbá dé àmọ́ tẹ̀síwájú ojú abẹ lẹ́tọ̀ ètò lójú abẹ ẹ kú kalẹ̀.
Bye.